Aditayo Michael, ọmọ Ogun State ni mí. I'm 29 years. Níbo l'Ogun State? Ìjẹ̀bú. North. Ìṣọwọ́ mi is aluminium. Mo dẹ̀ tún ṣe iṣẹ́ security lálẹ́. OPC lọ sí community high school. Wà ní inú Ogun State nígbà náà ló wà. Address ilé mi. Number 11 Muri Razak. Níbo? Up Aridun Tokit. Ní alẹ́ ọjọ́ Saturday. Okay. So a máa ń resume iṣẹ́ ní 10 o'clock. Níbo ni ẹ? Ní ẹ̀gbìn ìjọjú ní aníṣẹ́rẹ́ ní ìjọjú. Níjọ̀jú. So àwọn mẹ́ta la wà ní post ibi tá máa secure. Okay. Orúkọ tèmi ni Michael. Orúkọ ni kejì ńkọ́? Ganiu. Ganiu kí ni? Mi ò mọ̀ Ganiu Saka. Okay, ẹni kẹta ńkọ́? Ọláwálé. Ọláwálé kí ni? Mi ò wá mọ Sunday mẹ́. Okay. Ẹjọ́ sí security ń bẹ náà. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta la wà bẹ́ẹ̀. Àwọn olùgbà yẹn ṣiṣẹ́? Àwọn CDA chairman. Àwọn ọ̀gá wa ló post wá síbẹ̀ tí mo ti join OPC. Wá pé mo ṣe join wọn náà, mo ṣe kára pé mo ti oṣù méjì ṣá. O ti join OPC? Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ ti ń lò bọ̀? Bẹ́ẹ̀ kí n tó join wọn kí n tó post mi mo ti lọ training láti bọ́ ṣe ń sìnkú àti bọ́ ṣe ń lo ìbọn. Ọ́fíìsì wa náà ni ní ìjọjú bẹ́ẹ̀. Níjọjú bẹ́ẹ̀ náà ti kọ́ ẹ mọ́ yín yìnbọn. Bọ́ ṣe ń yìnbọn. How many months, how many kí n tó kọ́kọ́ yìnbọn náà yóò kọ́ ẹ? Oṣù Irúbọn náà fi kọ́ ẹ ní mọ́ yín yìnbọn. Irúbọn wo lo lò tó fi kọ́ ẹ níṣẹ́? Irúbọn tá a lò yẹn náà, irúbọn tí à ń lò yẹn náà ni. So ní alẹ́ ọjọ́ Saturday yẹn, èmi tí bá ṣe débẹ̀, bẹ́ẹ̀ni kẹta wá ṣe nóhùn lè wá bíṣẹ́. Ìwọ lọ́wọ́ kọ́ débẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Okay. Bẹ́ẹ̀ni kẹta wá ṣe nóhùn lè wá bíṣẹ́. Okay. So ẹnì kejì mi tó wá jẹ́ Ganiu, ó ti dé. Ṣé Ganiu lálẹ́gbẹ̀ẹ́ ìyá mi? Bẹ́ẹ̀ni. Okay. So àwa ní ká lọ, ká tètè máa lọ. So lára àwọn CDA chairman bẹ̀rẹ̀ náà, lára kan nínú wọn náà láti máa lọ gba ìbọn. Okay, ọ̀dọ̀ wọn lè máa ń tọ́jú ìbọn sí. Láti máa lọ sign. Ta ló fún yín níbọn gangan? Ṣé ta ló fún yín níbọn gangan? Èmi ò mọ orúkọ máa ẹ̀ bọ̀ lára àwọn CDA chairman ẹ̀ náà ni. Okay. Ibẹ̀ láti máa ń gba ìbọn tá ti máa sign torí tí ò bá wá máa mọ̀ pé ní báyìí ó wà. So mo dẹ̀ sọ fún wọn pé ẹnì kẹta ọ̀ wá, àwa méjì la wá. Ẹnì kejì mi yìí kẹ̀dẹ̀rẹ̀ òun máa ń ti géètì bọ̀ látẹ̀yìn ni ṣùgbọ́n èmi gbọ́dọ̀ tètè débẹ̀ láti tètè lọ gba ìbọn ẹ̀. So èmi dẹ̀ ti débẹ̀ bí kan bíi 10 to 10. Wọ́n dẹ̀ ti gbé ìbọn fún mi. Mo dẹ̀ ní láti máa dúró de Ganiu kó wá bá mi. Wọ́n ti gbé ìbọn fún wa bí? Wọ́n ti gbé ìbọn fún mi. Ìbọn mélòó lẹ gbà? Méjì. Méjì. Nígbà tó yẹ pa méjì la wá. Wọ́n lọ gba méjì dání? Wọ́n mi méjèèjì wà. Okay. So mo dẹ̀ ní láti pe Ganiu pé bọ́n ló wà láti wá gba ìbọn títí ẹ̀ kó ní kálukú máa lọ sí duty ẹ̀. Duty ẹ̀. Ibo ni duty tiẹ̀? Duty tèmi mo ń ṣọ́ street kan lèmi ń ṣọ́ street mẹ́ta ló wà bẹ́ẹ̀. Okay. Mo ń ṣọ́ street kan òun náà ṣọ́ street kan ẹnì kẹta máa ṣọ́ street kan. Okay. But due to pé ẹnì kẹta wá yẹn wá èmi mo máa ṣọ́ méjèèjì tó pé tòsí ló wà síra wọn. Okay. So níwọ̀nba àgbà tí mo ti ń pe Ganiu pé ibo ló wà ó ṣàlàyé fún mi pé òun bọ̀ báwọn kan bá òun fa wàhálà kan lọ́wọ́ níbi tóun ti gate. So mo ṣàṣọ pé kó ní láti dá mi lóhùn pé mo ti gba ọ̀pá kí mo fẹ́ bá tètè lọ sí duty mi láti lọ máa ti gate tó yẹn kẹta wá tí ó wà. Okay, òun gbogbo wá gbàgbọ́n àbí? Èmi sọ pé wá gba ìbọn ẹ̀ lọ́wọ́ mi kí n máa lọ sí duty mi láti lọ cover ibi ẹnì kẹta wá tí kò wà. Okay. So níwọ̀nba ìgbà tí mo dẹ̀ ti ń pè ó ṣáà wá bá mi. Níwọ̀nba ìgbà tó dé wá bá mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣàṣọ fún mi kí n fún òun ní ìbọn tòun. Mo dẹ̀ fún ní ìbọn tiẹ̀ pẹ̀lú ọ̀tá ẹ̀. Lílọ tèmi wá ṣàlàyé fún mi pé àwọn kan bá òun fa wàhálà. So lílọ tí mo lọ sí ọ̀nà duty mi mo ní láti rí ibi táwọn èèyàn pọ̀ jọ sí. So wọ́n wá sọ fún mi pé àwọn guys yẹn ni wọ́n bá òun fa wàhálà. Mo wá wò pé kí n tó lọ sí duty mi kí n súnmọ́ wọn kí n bá wọn sọ̀rọ̀. Mo dẹ̀ súnmọ́ wọn bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ pé kó má bínú láti ibi tó ti ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ìkejì mi tó fàjà wọn. Ibi tó ti ń ṣàlàyé fún mi ni mo ti gbóhùn ìbọn. Ta ló yìnbọn? Ìyẹn ìkejì mi. Ìyẹn Ganiu. Òun ló yìnbọn? Òun ló yìnbọn. Òkè ló nóhùn ìbọn sí. Okay. So bó ṣe nóhùn ìbọn sí òkè èmi dẹ̀ àwọn tí àtẹnitọ́ ló ṣèṣe lójú yìí tó níbọn bá iwájú mi ló wà. Ṣùgbọ́n èmi ò ṣàkíyèsí bóyá èèyàn kankan ṣèṣe ní àsìkò yẹn. Ibi tó ṣáà ti ṣàlàyé fún mi ó ṣáà ní kó má bínú. Lílọ tèmi ní kí n máa lọ sí ọ̀lọ́ ó wá súnmọ́ mi lẹ́yìn ìgbà tó ti yìnbọn yẹn tán. Ìyẹn ìkejì mi Ganiu ó súnmọ́ mi. Sísúnmọ́ mi tó súnmọ́ mi àwọn ọ̀gbọ́n yẹn wá ní láti máa bá a fà wá pé kí ló tó ṣe máa yìnbọn. So wàhálà náà fà láti gba ìbọn ẹ̀ lọ ibi tó ti já ìbọn yẹn gbà ló ti sá mo ṣáà sá kúrò níbẹ̀. Èmi náà kúrò ní àsìkò.
ó já ìbọn ìgbà padà lọ́wọ́ wọn gbà tó fẹ́ gba ìbọn yẹn lọ́wọ́ ẹ̀ so nígbà gbà tó ṣáà máa lọ èmi náà wá bẹ̀rẹ̀ sí ní lọ lílọ tí máa lọ báyìí ló di ìta láriwo láti ní ìbọn bá lójú kò dẹ̀ ní láti dúró pé ta ni ìbọn bá lójú ibi tí mo rí mọ nìyẹn tó fi gùn mí so tó fi dé ìgbọ́ ọlọ́pàá. mo lọ sí déètì wá lọ pa géètì yẹn dé. géètì wo. géètì tó máa ń tì mí ṣáìdì àníṣe rẹ̀ ṣùgbọ́n táìmì yẹn gbé ọ̀kadà wọlé tí wọ́n bá yẹn ṣe sọ pa sí géètì yẹn nìyẹn. ó gbé ọ̀kadà wọlé. ó gbé ọ̀kadà sẹ́nu géètì yẹn tó yẹ sọ. wà á kọ́ nínú màá ṣe bọ́ wọ́n ní ọlọ́kadà yẹn ti lọ. ọlọ́kadà yẹn wá ó ṣáà bọ́lẹ̀ ó ṣáà fẹsẹ̀ tí géètì yẹn wọ́n á ní wáyà tẹ̀ ṣe máa fi ẹsẹ̀ tí géètì yẹn kọ́ mẹ́ta yẹn ṣe da ọgbọ́n mi yẹn lọ́wọ́ náà. àwọn mélòó. àwọn mẹ́ta. tani. bọ̀bọ̀ yẹn àti àwọn méjì. wọ́n ṣe da ọgbọ́n mi yẹn pé báwọn tèmi ṣe jẹ́ olè ní mí èmi wọ black pẹ̀lú sweater yìí olè ní mí olè ní ẹni sùn ẹ̀jẹ̀ rẹ̀ spirit olè ní wọ́n ṣe ń lé mi yẹn ìkejì mi ti lọ gba ìbọn wọ́n á pe ṣáàmà wọ́n gba ọ̀gá wa òkè wọ́n á fẹ́ pe náà gbélé èkó lọ wọ́n á sa eré yẹn wọ́n á lọ gba àgbọn ẹgbà báwo làwọn eléyìí ṣe jẹ́ ṣá ìbọn yẹn. bọ̀ ìkejì ẹ̀ náà ń pè ẹ́ bóun ti pè pé kó wá gba ìbọn kóun lè máa lọ síbi ṣe tó ti tó. ó ti pè mí ṣùgbọ́n táìmù ẹ̀ wàhálà yẹn ti ṣẹlẹ̀ lọ́wọ́ táìmù yẹn wàhálà yẹn ti ṣẹlẹ̀ mo sọ pé wàhálà ti ṣẹlẹ̀ nínú stíìtì yìí ọ̀pọ̀ ìsìn wọ́n ti bá mi fà á wọ́n á pàdé kejì lójú ọ̀nà wọ́n á gba ọ̀pọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n á yìnbọn yẹn sókè. ṣé bóyá gbàgbọ́ yẹn ló ṣe yìn sókè báwo ló ṣe yìn sókè. ọ̀nà street bá ó dáwé ìbọn yẹn lẹ́yìn skata àtàwọn ẹ̀ máa ń skata ó ṣe lọ bá ẹni ẹ̀ lójú ní ìwà àwọn tó ṣe lójú sókè tí wọ́n ṣe bá lójú. ọmọ bí wọ́n ṣe bá lójú. ìṣá ìbọn yẹn sókè òkè mọ́ yìí sí. kí ló wá ṣe ẹni tí ìbọn bá. ìgbà tó máa fọ́ bójú ojú òun ló ìṣẹ̀lẹ̀ yìí. bí ọta mélòó ló bá lójú. wọ́n ṣàní tó bí 7. tíyàn bá ń yìnbọn sókè gbò kò yẹ kó báyàn lójú náà tí báyìí pé yàn fún sí direction tó máa bẹ nìyẹn lójú. yé mi gan straight mo yìí sí òkè ni mo yìí sí ìgbà tí mo yìnbọn ẹ sókè àwọn boys yẹn scatter wọ́n sá lọ gbogbo boys wà ní street wọ́n sá lọ ìgbàlọ́gbọ̀ ọ̀dọ̀ station. wọ́n náà gbàbọn lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ gbàbọn lọ́wọ́ ẹ̀. wọ́n bá mi tó àgbẹ̀wò ìjà àbọ̀ yẹn gbà nìyẹn wọ́n ṣe ìwà méjì sùn wọ́n àgbẹ̀ àwọn station mo sá lọ ìgbà tó bú ìkejì mi so ìbọn yẹn lọ sọ ní tẹ̀ sọ́fíìsì máa ń wá ìkejì mi tó ṣe mú èmi tó lọ bá àwọn ṣáàmà wa nìyẹn àwọn ṣáàmà rẹ̀ ká máa tún station tó ti ní ìkejì mi náà a ṣe ní tún station nìyẹn. wọ́n ṣáà ní bí wàá fẹ́ máa ìbọn sókè láàrin ká máa kí àtàwọn sí ká máa ìbọn sókè. how many months ló fi kọ́ iṣẹ́ ọ́fíìsì wọ́n di pé wọ́n bẹ̀rẹ̀ sí gbébọn sí lọ́wọ́. ló fi kọ́ ìgbà wo how many months ló fi kọ́ ìbọn yíyìn. oṣù kan náà lọ kọ́ mi wọn bá fẹ́ bẹ̀rẹ̀ fún iṣẹ́ ọdún kan yẹn wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọdún kan yẹn lọ́ọ́ fi kọ́ mi ní ìbọn yìí.